àwọn èèyàn tí àdó ikú Ísírẹ́lì pa ní Lebanon wọ́n wọ 586 tí 4,815 tí wọ́n sì ti farapa báyìí. wọ́n ló mà kéré tán o, èèyàn tó lé ní 586 ní iye èèyàn tí àdó ikú láti ilẹ̀ Ísírẹ́lì mà ti pa ní orílẹ̀-èdè Lebanon báyìí. gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ìlera ní Lebanon gẹ́gẹ́ bó ṣe wí, wọ́n ló mà tún lé ní èèyàn 6,800 tó mà farapa nínú ìkọlù Ísírẹ́lì náà. bákan náà lára àwọn èèyàn tó kú nínú ìkọlù náà ni ọmọdé 45, àwọn obìnrin 62. ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ìdílé ló ti ń sá kúrò báyìí nílé wọn o bí ikọ̀ ológun Ísírẹ́lì bó ṣe dojú ìjà kọ ibùdó ikọ̀ agbébọn Hezbollah bíi 600 o. àfojúsùn ilẹ̀ Ísírẹ́lì tó fi ṣe yìí òun ni láti bá àwọn ohun èlò amáyédẹrùn tí ikọ̀ agbébọn náà tó ti ṣàgbékalẹ̀ rẹ̀ láti àsìkò ogun tó wáyé o ní ọdún ya 2006. ìkọlù náà òun ní Ísírẹ́lì fi ń kọjú ìjà sí ikọ̀ agbébọn Hezbollah nígbà tí ikọ̀ náà fi àtẹ̀jáde síta pé òun ti yin àdó olóró sí ẹkùn àríwá orílẹ̀-èdè Ísírẹ́lì. ó ní òun yin ọ̀pọ̀ àdó olóró sáwọn ibùdó ìkóhun èlò pamọ́sí ní Ísírẹ́lì láti fèsì sí ọ̀pọ̀ àdó olóró tí Ísírẹ́lì náà ń yìn mọ́ wọn ní gúúsù Lebanon o. àmọ́ àtẹ̀jáde mìíràn tí iléeṣẹ́ aláàbò nílẹ̀ Ísírẹ́lì fi síta ó ní ó kéré tán àdó ikú 45 ní Hezbollah òun ló ti yìn mọ́ òun láti ilẹ̀ Lebanon. ọkùnrin kan tó lé ní 50 ọdún ní ikọ̀ ológun Ísírẹ́lì ni ó mà farapa lẹ́kùn Galilee. àmọ́ ó ní ikọ̀ ológun òfurufú ó ti já àwọn àdó olóró kú kan tó wá láti Lebanon ó ti já sílẹ̀. kọ́lọ̀ ọba Elédùmarè kó má bá wa ṣẹ́ ogun mọ́ níbẹ̀ òun. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.